fẹ́ kí n káàbọ̀ sórí ètò ilé ẹ̀kọ́ sí àsìkò ìpalẹ̀mọ́ ọdún ní èyí tí ṣe ọdún kérésìmesì àti ọdún tuntun. Mo gbàdúrà pé méjèèjì ni yóò bá wa láyọ̀ àti àlàáfíà ní orúkọ ńlá àti Jésù Kristi. Ẹ jẹ́ ká mú Bíbélì wá ní àkókò yìí, Timoti Kinni orí 4. Mo fẹ́ fi Timoti Kinni orí 4 pè wá níjà kan. Wọ́n ka ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ Bíbélì lónìí, wọ́n sì bá wa sọ ọ̀rọ̀ láti ọkàn wá. Timoti Kinni orí 4. Ẹsẹ̀ kan péré náà ni wọ́n kà níbẹ̀. Ìyẹn náà sì ni ẹsẹ̀ 13. Lẹ́yìn èyí, màá tún padà wo àwọn ẹsẹ̀ Bíbélì kọ̀ọ̀kan sí tí yóò tó bí 8 míì sí 10. A ó wò ní májẹ̀mú láéláé, a ó tún wò ní májẹ̀mú tuntun. Ìwé Timoti Kinni orí 4 ẹsẹ̀ 13. Paul wí pé títí èmi ò fi dé, máa tọ́jú ìwé kíkà àti ìgbaníyànjú àti ìkọ́ni. Ohun tí mo fẹ́ mú jáde níbẹ̀, ó ní ìwé kíkà. Ìwé kíkà. Kókó rí wàásù mi lónìí ni ka ìwé náà. Kókó rí wàásù mi lónìí ni kí ni o? Ka ìwé náà. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa ẹ ṣé torí pé ẹ fún wa ní ìwé ìyè. Ẹ fún wa ní ìwé tó lágbára. Ẹ fún wa ní ìwé tó nítumọ̀ tí ó sì lè ran ayé wa lọ́wọ́. Ọba àwọn ọba, ẹ bójútó ọ̀rọ̀ yìí fúnra yín kẹ́ ẹ sọ jáde láti inú mi wá. Ẹ kọ́ mi ní àpẹẹrẹ tí màá lò. Ẹ kọ́ mi ní àwọn àlàyé tí màá ṣe kí ẹ sì ràn mí lọ́wọ́ láti jẹ́ orísun ìbùkún fún àwọn èèyàn wọ̀nyí. Ní orúkọ Jésù Kristi, Olúwa wa. Àmín. Ní ọdún tó kọjá, mo wàásù kan lórí ètò yìí nípa pé ó ṣe pàtàkì fún àwa gangan láti mọ ọ̀rọ̀ Ọlọ́run. Mo sì tún ṣe ètò pé mo fi Bíbélì síta fún èèyàn 100 láti wá gbà ní ilé ìjọsìn wa. Àwọn ènìyàn wá dáradára, wọ́n lé ní 100 nípa oore ọ̀fẹ́ Ọlọ́run. Ṣùgbọ́n ọmọbìnrin kan, mo ṣàkíyèsí arábìnrin náà torí pé wọ́n tẹ́tí sí ètò, mo sọ gbólóhùn kan, wọ́n wá pè mí níjà lórí gbólóhùn náà. Kí ni gbólóhùn tí mo sọ níjọ́ náà? Òun náà ni pé mo ní kò sí nínú Bíbélì wípé olè apá ọ̀tún ni olè tó lọ sí Fáradísè. Wọ́n wá pẹ̀lú okun àti ìjà. Wọ́n dojúkọ mí, wọ́n ní kémi máa ṣàlàyé bó ṣe jẹ́ pé kì í ṣe olè apá ọ̀tún, ó ní olè nì tó lọ sí ìjọba ọ̀run. Mo nítorí pé Bíbélì kò sọ fún wa pé bóyá olè apá ọ̀tún ni tàbí olè apá òsì. Wọ́n ní olè apá ọ̀tún ni ló gbọ́dọ̀ jẹ́. Ó dá fi hàn mí nínú Bíbélì, wọn ò rí fi hàn mí. Ó túmọ̀ sí pé in táwọn èèyàn sọ sí wọn lórí, òun ni wọ́n mọ̀. Ìtàn àròsọ, òun ni wọ́n mọ̀. Eléyìí fún mi ní àpẹẹrẹ wípé ọ̀pọ̀lọpọ̀ àwa tá ń kira lónígbàgbọ́ ní ayé òde òní, ẹni tó jẹ́ pé a fẹ́ràn ẹni báyìí sọ báyìí, ẹni báyìí sọ báyìí, ẹni báyìí sọ báyìí, ní tí wòlíì kan sọ rèé, ní tí ẹnìkan sọ rèé, ní tí ẹnìkan sọ rèé. Òtítọ́ ọbẹ̀ sì ni pé o mọ̀wé kà. Ṣé bó o mọ̀wé kà? Bíbélì ní tọ́jú kíkà ìwé.
tọ́jú kíka ìwé torí pé Ọlọ́run fẹ́ kí o máa ka ìwé yìí, Ọlọ́run sì fẹ́ kó o máa kà á déédéé. Ẹni kí ni mò ń sọ? Ẹ kí n fi hàn yín ìdí tí mo fi sọ pé Ọlọ́run fẹ́ ká máa kàwé, kí n tí wọ́n bẹ̀rẹ̀ sí sọ àwọn nǹkan kan tí mo ti rí ní ìrírí nípa kíkà fúnra mi. Ìwé Matthew orí 12 ni wọ́n ti bẹ̀rẹ̀. Matthew orí 12, Jésù Olúwa ó pè wá níjà níbẹ̀. Ẹsẹ̀ 3 àti ẹsẹ̀ 5 ni wọ́n kà ní Matthew orí 12, ẹsẹ̀ 3 àti ẹsẹ̀ 5. Bíbélì wí pé òun sì wí fún wọn pé ẹ̀yin kò tí ì kà ohun tí Dáfídì ṣe. Ẹ̀yin kò tí ì ṣe kí ni o? Ẹ̀yin kò tí ì kà. Ọlọ́run fẹ́ kí wọ́n ṣe kí ni o? Ká máa kà á. Ṣùgbọ́n ṣàkíyèsí pé kí ni o? Wọn kò kà á. Ìdí ó kàn wọ́n ni pé àgbékalẹ̀ ìjọ wa rèé. Ìdí ó kàn wọ́n ni pé ìdí pásítọ̀ wa sọ rèé. Ìtọ́kọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ni pé ìtẹ́nìkan sọ rèé. Rárá, ìwọ náà kà á. Ka ìwé yìí. Ìdí tọ́lọ́run fi jẹ́ kó wà lọ́dọ̀ rẹ nìyẹn. Owó tá a fi ń ra ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kì í ṣe owó díẹ̀díẹ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa bíbélì ọ̀fẹ́ là ń wá kiri. Wẹsẹ̀ 5 bẹ́ẹ̀ ni tàbí ẹ̀yin kò tí ì kà á nínú òfin bí ó ti ṣe pé lọ́jọ́ ìsinmi àwọn àlùfáà tí ó wà nínú tẹ́ḿpìlì ń bá ọjọ́ ìsinmi jẹ́ tí wọ́n sì ń wà ní àìjẹ̀bi. Kí ni Jésù ní wọ́n ti kà ó nínú òfin? Ó túmọ̀ sí pé Ọlọ́run fún ọ lójú, o ò sì kà. Ṣùgbọ́n àwọn tá à ń sọ yìí, ẹ̀bùn tí wọ́n ní ni pé kí wọ́n máa rojọ́, kí wọ́n sọ pé ẹnìkan rúfin, òfin tí wọ́n ṣe kí ni? Tí wọ́n kà. Òfin tí wọ́n ṣe kí ni o? Tí wọ́n mọ̀. Ọlọ́run fẹ́ ká ṣe kí ni o? Kí a máa ṣe kí ni o? Kí a máa kà. Ìwé Matthew orí 19. Mo ní kókórí ọ̀rọ̀ mi lónìí ni pé ka ìwé náà sẹ́. Matthew orí 19. Wọ́n dá ọ̀rọ̀ lẹ̀ nípa ọ̀rọ̀ ìgbéyàwó. Wọ́n á bẹ̀rẹ̀ sí béèrè. Ẹ gbọ́ Bíbélì ṣe wá sọ fún wọn ní ẹsẹ̀ 14. Ẹ jẹ́ kí n ẹsẹ̀ 4 sorry. Ẹ jẹ́ kí n ka ẹsẹ̀ 3 àti 4 kó lè yé wa. Àwọn Farisí sì wá sọ́dọ̀ rẹ̀, wọ́n sì dán an wò, wọ́n sì wí fún un pé ó wá tọ́ fún ọkùnrin kí ó kọ aya rẹ̀ sílẹ̀ nítorí ọ̀ràn gbogbo. Ó dáhùn ó sì wí fún wọn pé ẹ̀yin kò tí ì kà á pé ẹni tí ó dá wọn nígbà àtètèkọ́ṣe ó dá wọn ti akọ ti abo. Kí ni Jésù fi dáhùn bí? Ohun tí a kọ nínú ìwé Genesis orí 1 ẹsẹ̀ 17. Ṣùgbọ́n Jésù ní kí ló dé tẹ̀yin ò kà á? Tó jẹ́ pé ìdánwò nìkan lẹ́mọ̀ gbé jáde. Ẹ ò ṣe kí ni o? Ẹ ò tí ì kà. Arákùnrin, bí ara rẹ̀, ìjọ ló ka Bíbélì kan yìí. Ṣùgbọ́n ń kàwé ìròyìn. Gbogbo ìtàn ìwé ìròyìn látago 5 àbí 6 ló ti bẹ̀rẹ̀ sí gbọ́. Ìwé ìyè tó lè ràn ọ́ lọ́wọ́, èé kà. Ìwé ìyè tó lè tọ́ ọ sọ́nà, èé kà. Ó wá ní ìgbéyàwó rẹ kò ní ìtumọ̀. Ó wá ló ń ṣẹ̀ṣẹ̀ gbé. Ó wá ní ò mọ̀wé. Ó wá ní ò lóye. Dáfídì ní èmi mo mọ̀wé ju àwọn olùkọ́ mi lọ. Nítorí pé òfin rẹ ni àṣàrò mi. Níbo ló ṣe dáadáa nílé ayé yìí? Ayé tó kún fún rúdurùdu yìí.
ayé tó kún fún àìnítumọ̀ yìí Olúwa fẹ́ ká máa ṣe kí ni o, ká máa ka ọ̀rọ̀ rẹ̀, máa ka ọ̀rọ̀ Ọlọ́run. Sórí ọ̀rọ̀ yìí Bíbélì wípé láì Olúwa ọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ lé ọ̀run. Sórí ọ̀rọ̀ yìí ó ní ìtumọ̀. Sórí ọ̀rọ̀ yìí ó rí ìtùnú níbẹ̀. Sórí ọ̀rọ̀ yìí ó rí ìpèníjà níbẹ̀. Orí ọ̀rọ̀ yìí ó rí ìgbàgbọ́ tí ìgbàgbọ́ rẹ yóò fi dúró ṣinṣin, ó rí níbẹ̀. Sórí nínú ọ̀rọ̀ yìí ó rí ìrànlọ́wọ́ níbẹ̀. Ṣùgbọ́n èékà àwọn kan sì ti wá sọ fún wa pé ṣé ká máa ka Bíbélì bí ẹni kàwé ìtàn ni? Kà bẹ́ẹ̀. Kí ni mo wí? Mo tútù sọ, kà bí ẹni kàwé ìtàn. Sórí ohun tó nílò níbẹ̀, Ọlọ́run fúnra rẹ̀ yóò bọ́kàn rẹ̀ sọ̀rọ̀. Tó bá lè àwọn ẹsẹ̀ sórí, ó dára. Tó bá lè ṣàṣàrò nínú rẹ̀, ó rẹwà púpọ̀. Sórí tó bá lè pa òfin ọ̀rọ̀ Ọlọ́run mọ́, ó dára gan-an ni. Ṣùgbọ́n ìpìlẹ̀ iṣẹ́ ṣíṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ní kíkà. Ẹ ká lọ sínú májẹ̀mú láéláé fún ìṣẹ́jú díẹ̀. Ẹ ó rí pé kì í kàn ṣe pé Jésù ó pe àwọn ènìyàn níjà nípa kíkà nìkan. Ṣé ráwọn ìránṣẹ́ Ọlọ́run tòótọ́, ohun tí wọ́n ṣe ní májẹ̀mú láéláé ni pé ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà wọ́n máa ń ka ọ̀rọ̀ Ọlọ́run fáwọn ènìyàn ni. Ẹ́kísódù orí 4:20 ẹsẹ̀ 7 ni mo fẹ́ kà níbẹ̀ fún wa. Ẹ́kísódù orí 4 ẹsẹ̀ 7 bẹ́ẹ̀ ni bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 6 ó ní Mósè sì mú abo ẹ̀jẹ̀ náà ó sì fi sínú awokòtò àti abo ẹ̀jẹ̀ náà ó fi wọ́n ara pẹpẹ náà. Òun sì mú ìwé májẹ̀mú nì ó sì kà á ní etí àwọn ènìyàn. Nígbà tó rúbọ tán, kí ló ṣe lẹ́yìn rẹ̀? Ó mú ọ̀rọ̀ Ọlọ́run ó kà á sáwọn èèyàn létí. Mósè, ẹ ò lè rí ibi tí Mósè ti ṣàlàyé àlá fáwọn èèyàn. Ẹ ò lè rí ibi tí Mósè ti ṣàlàyé ìran fáwọn èèyàn. Pẹ̀ṣẹ́ rọ́rọ̀ Ọlọ́run ó ń kà á sí wọn létí ni. Deuteronomy orí 17. Deuteronomy orí 17 ẹsẹ̀ 19 rẹ̀. Deuteronomy 17:19 orí 17 ẹsẹ̀ 19. Bíbélì wípé yóò sì wà lọ́dọ̀ rẹ̀, wọ́n sì máa kà nínú rẹ̀ ní ọjọ́ ayé rẹ̀ gbogbo. Ẹ gbọ́, ọdún wo lọ́lọ́run fẹ́ ká fi ka ọ̀rọ̀ Ọlọ́run? Gbogbo ọjọ́ ayé wa. Gbogbo ọjọ́ ayé wa. Kí wọn náà lè fi gbogbo ìgboyà sọ pé mò ń kà. Mélòó wá ni èyí tó yẹ ká kà? Gbogbo ẹ̀. Ẹ gbọ́ kan tí Jésù wí fún Fésù ni, ó ní ènìyàn kò lè wà nípa àkàrà nìkan bí kò ṣe gbogbo ọ̀rọ̀ tó tẹnu Ọlọ́run jáde. Gbólóhùn yẹn tó wà nínú Deuteronomy orí 8 ẹsẹ̀ 3. Ó sì rẹ̀ ọ́ sílẹ̀, ó sì fi ebi pa ọ́, ó sì fi mánà bọ́ ọ tí ìwọ kò mọ̀, bẹ́ẹ̀ ni àwọn bàbá rẹ kò mọ̀, kí ó lè mú ọ mọ̀ pé ènìyàn kò ti ipa oúnjẹ nìkan wà láàyè bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu Olúwa jáde. Kí ló lè ènìyàn fi lè wà láàyè o? Nípa gbogbo ọ̀rọ̀ tó ti ẹnu Olúwa jáde. Kí ni tí mo fi ń kọ́ wa? Ìpè Ọlọ́run fẹ́ ká ka ọ̀rọ̀ Ọlọ́run. Torí wípé ọdún mi ló tún fẹ́ bẹ̀rẹ̀ yìí. Ọjọ́ mélòó nínú ọdún tó ń bọ̀ ló fi ka ọ̀rọ̀ Ọlọ́run? Ìwọ náà bíra rẹ, ọjọ́ mélòó ló fi ka ọ̀rọ̀ Ọlọ́run nínú ọdún tó ń parí lọ yìí? Kà á.
mo ti wo ọ̀rẹ́ mi kan rí Facebook ń bẹ lórí fóònù rẹ̀, X bí Twitter ń bẹ ń bẹ, gbogbo nǹkan ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀, kò sí bíbélì ń bẹ. Ó ń gbàgbọ́. Ẹ wá bí wọ́n, gbogbo ṣóòru wọn máa lọ, gbogbo ṣọ́ọ̀sán wọn máa lọ. Ìwé tó jẹ́ ìlànà fún ìgbé ayé wọn ò ní. Ìwé Jóṣúà orí 8 ẹsẹ̀ 24. Arábìnrin kan gbàdúrà níjọ́ kan, mi ò fi ṣe àwàdà, ẹni tí mo mọ̀ dáadáa ni. Ó wá ń sọ pé kí àwọn ẹ̀mí èṣù jáde. Ó ṣe lórúkọ Jésù ẹ jáde, lórúkọ Jésù ẹ jáde. Ó sì wí pé, ó sọ báyìí, ó ní nítorí pé a kọ pé àlọ́ rámirámi là á rí, ẹnìkan kì í rábọ̀ rẹ̀. Níbo la kọ sí? Kì í ṣe níyì o. Mo mọ̀ dáadáa, mo mọ̀ ń tàn dáadáa. Kì í ṣe pé mo rò bẹ́ẹ̀. Níbo la kọ sí? Kì í ṣe inú ọ̀rọ̀ lọ. Àwọn kan wà tí wọ́n ń ṣàmì lọ nínú àdúrà yẹn. Ṣé rírú àdúrà bẹ́ẹ̀, èmi kì í ṣàmì mọ́. Torí wípé eléyìí kò bọ́rọ̀ Ọlọ́run mu. Ẹnìkan ti ríran sí ọ pé tó o bá ti fi oyún ṣe ìgbéyàwó, o ò lè bímọ. Níbo la kọ síbẹ̀? Ohun tá a kọ, tá a kà nínú ọ̀rọ̀ Ọlọ́run ni pé kí àkéte kó wà láì lè rí. Ká ọ̀rọ̀ Ọlọ́run. Ká ọ̀rọ̀ Ọlọ́run ìwé Jóṣúà orí 8 ẹsẹ̀ 24. Bíbélì wí pé lẹ́yìn èyí ó sì ka gbogbo ọ̀rọ̀ òfin, ìbùkún àti ègún gẹ́gẹ́ bí gbogbo èyí tí a kọ nínú ìwé òfin. Ṣé ẹ mọ̀ tí Jóṣúà ṣe fáwọn èèyàn? Ó ka ìwé òfin fún gbogbo wọn. Ṣé ẹ fẹ́ ká délẹ̀ lérí? Ṣé ẹ fẹ́ ká ṣẹ́gun? Ìwé òfin ṣe pàtàkì o. Ó kà á fún wọn. Ìwé Jóṣúà orí 24 ẹsẹ̀ 24. Bíbélì wípé àwọn ènìyàn náà sì wí fún Jóṣúà wípé Olúwa Ọlọ́run wa ni àwa ó máa sìn, ohùn rẹ̀ ni àwa ó sì máa gbọ́. Ṣé o fẹ́ gbóhùn Ọlọ́run? Ka ìwé yìí. O fẹ́ gbóhùn Ọlọ́run? Ṣá ka ìwé yìí. Ọlọ́run yóò bá ọ sọ̀rọ̀. Torí pé Ọlọ́run ló kọ ìwé yìí, ọ̀rọ̀ Ọlọ́run. Mo pè wá níjà. Ṣé rí, kì í ṣe Mósè nìkan, kì í ṣe Jóṣúà nìkan, Nehemiah pẹ̀lú. Nehemiah pẹ̀lú. Nígbà Bárúkù pẹ̀lú. Bárúkù ni òǹkọ̀wé fún Jeremiah. Ṣé kí tún Sálómì tó ka ìwé yìí? Ó ní ọba Ẹ̀sìkáyà. Nígbà tí wọ́n rí níbi tí àwọn kan ti tàwé ìwé òfin nù, ọba Ẹ̀sìkáyà bá ní kí wọ́n lọ tún tẹ́ḿpìlì ṣe. Nígbà wọ́n tún tẹ́ḿpìlì ṣe tán, nígbà wọ́n rí àwọn tó kà á, ẹ̀rù ti bà wọ́n, wọ́n gbé wá sọ́dọ̀ ọba. Ọba kan jẹ́ ọba Ẹ̀sìkáyà yìí. Nígbà tó kà á, ó fàṣọ ya. Ó ṣe tó tọ́. Ìbínú Ọlọ́run ré nígbà ayé rẹ̀. Ṣé ẹni tí kò bá kà á kò lè mọ tó ṣẹlẹ̀, kò lè tí ì mọ̀. Tí kò bá sì ti sí ìmọ̀, kò lè sí ọgbọ́n láti gbé ìgbésẹ̀ tó yẹ kéèyàn ò gbé. Gbogbo ẹ̀ lè má yí ọ. O lè má mọ gbogbo ẹ̀. Ṣáà máa kà á. Martin Luther, ẹsẹ̀ Bíbélì kan tó yé, ó ní ìtumọ̀.
olódodo yóò wà nípa ìgbàgbọ́. Ògbà náà nígbàlà nípa orí ọ̀fẹ́ yé wípé ìgbàgbọ́ nìkan ni pé ẹnikẹ́ni tó bá ti gbàgbọ́ kó má bàa ṣègbé kó lè níye àìnípẹ̀kun. Bàbá àti màmá, arákùnrin àti arábìnrin, ní ọdún tó fẹ́ mú yìí, ìpèníjà mi kìíní òun ni pé ka bíbélì rẹ láti Genesis déwé Ìfihàn. Ṣé ó ṣeé ṣe? Dáadáa. Mo mọ ọkùnrin kan dáadáa. Ó lẹ́ẹ̀mẹrin lọ́dún lòun máa ka bíbélì tán lọ́dọọdún. Nígbà tí mi ò tí ì di oníwàásù gẹ́gẹ́ bí ọ̀dọ́, láàrin ọdún 1997 sí ọdún 2013, mo lè sọ pẹ̀lú ìgboyà pé ọdọọdún ni mo máa ka bíbélì tán láti ìbẹ̀rẹ̀ dópin. 1996 ni mo gba Jésù lólùgbàlà. Tí mo ti ka bíbélì tán láti ìbẹ̀rẹ̀ dópin láyé mi gẹ́gẹ́ bí ọ̀dọ́kùnrin, ní ìsìn láyé ó ti lé lógún ìgbà. Èmi nìkan sì kọ́, mo mọ àwọn tó ń kà bẹ́ẹ̀. Torí wípé kò sí ìwé ìyè mi, kò sí atọ́ka àti atọ́nà mi ju bíbélì lọ. Jẹ́ kí n sọ fún ọ pé Ẹ̀mí Mímọ́ yóò kọ́, yóò sì ràn ọ́ lọ́wọ́. Torí náà mo pè ọ́ níjà, ka bíbélì tán. Ó ní báwo ní ṣe lè ṣe? Bí ẹni tó kọ́ èmi náà bá ṣe ń ka bíbélì tán ṣe ṣe rèé fún mi. Òun ni pé ẹni náà ó fún mi ní ìwé bí eléyìí tí wọ́n ti ka sọ iye orí bíbélì tí wọ́n máa kà lóòjọ́, ní oṣù kìíní, ní oṣù kejì, oṣù kẹta, oṣù kẹrin, oṣù karùn-ún, oṣù kẹfà, ìkeje, ìkẹsàn-án, ìkeje, ìkẹjọ, ìkẹsàn-án, ìkẹwàá, ìkọkànlá, ìkejìlá. Tí n bá ti dúró tì bẹ́ẹ̀, ó ti tán. Ohun tí mo kàn ṣe náà ni pé mo fi há bíbélì mi. Èyí tí n bá ti kà, wọ́n máàkì rẹ̀, yìí sì fílẹ̀ síbi tí mo kà dé. Mo sì ń tẹ̀lé. Lọ́jọ́ kan, mo ṣe yẹ kí n kà á. Òmíì tí n bá ní oore ọ̀fẹ́ láti kà jù bẹ́ẹ̀ lọ, màá kà. Tí n bá tún lóore ọ̀fẹ́ láti kà jù bẹ́ẹ̀ lọ, màá kà. Nígbà tí ó fi di oṣù kẹwàá ní ọdún 1997, mo lè rántí dáadáa nípa oore ọ̀fẹ́ Kristi, mo ti ka bíbélì mi tán. Jẹ́ n fi ẹsẹ̀ bíbélì kan péré hàn sí ìwé Ìfihàn orí kìíní. Ìwé Ìfihàn orí kìíní, ẹsẹ̀ kẹta. Tí n bá ti fi ẹsẹ̀ bíbélì hàn tán, màá gbàdúrà ni. Màá sì sọ nǹkan kan fún wa pápápá. Bíbélì sọ fún wa nínú ìwé Ìfihàn orí kìíní ẹsẹ̀ kẹta yẹn pé olùbùkún ni ẹni tí ń kà. Ẹni tó bá ti ń kà, kí ni bíbélì pé o? Olùbùkún. Ẹni tó bá ti ka bíbélì, olùbùkún ni. Wò mí dáadáa, arákùnrin àti arábìnrin, ka bíbélì rẹ. Tó bá pè mí, wọ́n ò júwe ibi tí mo ti lè fún ọ ní irú ìwé ìlànà yìí fún ọ. Àwọn nọ́mbà wa wọ́n ti fi sójú móhùnmáwòrán. Kọ́ọ́lẹ̀ tó bá wà nílùú Ìbàdàn, tó bá wà nílùú Ògbómọ̀ṣọ́ àbí ìlú Ọ̀yọ́, wọ́n ò júwe ibi tó ti lè rí irú ìwé ìgbà tí ó fi lè ka bíbélì. Tàbí wò ó lójú móhùnmáwòrán báyìí wípé a ti fi ibi tí ẹ ti lè dánlóòdù irú nǹkan báyìí hàn, tẹ́ ẹ̀ nílò láti wá tẹ́ ò fi lè ṣe é. Ṣùgbọ́n mo pè yín níjà, ẹ ka bíbélì yín tán ní ọdún tuntun yìí. Àlàáfíà Ọlọ́run kó máa bá yín gbé. Ó dàbọ̀.